Sunday Igboho Ọlọ́run gbé kalẹ̀ Ọlọ́run gbé ẹ̀mí Awólọ́wọ̀ sínú rẹ̀ iṣẹ́ tí Awólọ́wọ̀ ṣe kù Ọlọ́run kó parí ẹ̀ ṣé Ọbásanjọ́ ló dàbí Awólọ́wọ̀ ni àbáwọn olórí àbí Tinubu ló dàbí Awólọ́wọ̀ kí ló dé tí àwa Yorùbá rí báyìí náà àwa Yorùbá àwa làwà lábẹ́ ọ̀tẹ̀ nígbà táwọn Haúsá kó àrè wa tí wọ́n jọ ogun mélòó wọ́n rí nígbà táwọn Yíbò kó tí wọ́n jọ Biafra ogun mélòó wọ́n rí ó wá kù sí Yorùbá nísìn ẹ̀wọ̀n ń dáná tẹ̀ gbogbo ẹ̀ tẹ́ ń dáná tẹ̀ lábẹ́lẹ́ ẹ̀ ò ní ṣeré láyé gbogbo ẹ̀ tẹ́ ń dáná tẹ̀ ẹ̀ ò ní ṣeré bí ìkankan bá fi lè ṣiṣẹ́ ọmọkùnrin yẹn ìran yín wọn ò ní gbúrò ẹ̀mọ́ láyé Ọbásanjọ́ ohun tẹ́ dálẹ̀ rèé o láti 79 tẹ́ ta ògo Yorùbá fún Haúsá sẹ́ẹ̀dí báyìí bàbá Ọbásanjọ́ òbí wa ní ṣùgbọ́n àsọ̀rọ̀ òbí wa ní ṣùgbọ́n àsọ̀rọ̀ ohun tẹ́ dálẹ̀ rèé o ẹ nífẹ̀ẹ́ ti ara yín ẹ nífẹ̀ẹ́ Nàìjíríà ẹ nífẹ̀ẹ́ ọmọ Odùduwà sẹ́ni tó bàbá wa Ọbásanjọ́ sẹ́ẹ̀dí báyìí iṣẹ́ Awólọ́wọ̀ tó fẹ́ ṣe ẹjọ́ ṣe ẹgbẹ́ ògo Yorùbá ẹgbẹ́ fún Haúsá 79 mo ti ń sọ tẹ́ bá lọ tán ìtàn burúkú ní ọdún sọ lẹ́yìn yín parce que ẹ̀yin lẹ́ta Yorùbá lónìí àmọ́ bá sì jáde kó nínú oko ẹrú Ọlọ́run wa ń yẹ nìkan fún wa tó fẹ́ gbé jáde pẹ̀lú ìgboyà ẹ̀ tún wá gbógun tì gbogbo ẹ̀ tẹ́ ń gbógun ti Sunday Igboho ẹ̀ ò ní kálẹ̀ gbogbo ẹ̀ tẹ́ ń gbógun ti Sunday Igboho ẹ̀ ò ní kálẹ̀ mo sọ nígbà kẹta gbogbo ẹ̀ tẹ́ ń gbógun ti Sunday Igboho tẹ́ẹ̀fẹ́ kí sẹ́ẹ̀rẹ̀ yọ ẹ̀ ò ní kálẹ̀ ẹ̀ nírò jọ ọmọ jẹ kí ló dé kí ló dé kí ló dé ẹ̀yin Yorùbá ẹ̀yin náà lẹ wà lá gbogbo ẹ̀tẹ̀ wà lábẹ́lẹ̀ mo sọ fún gbogbo ẹ̀tẹ̀ wà lábẹ́lẹ̀ Yorùbá tẹ̀fẹ̀ Yorùbá gòkè ẹ̀ ò ní gòkè ọmọ yóò ní gòkè ìran ọmọ yóò ní gòkè ẹ fi ìránṣẹ́ yìí lẹ̀ kó ṣiṣẹ́ rẹ̀ iṣẹ́ tó lọ ń gbé wá sílé ayé láti yọ Yorùbá láti yọ ìran rẹ̀ kó nínú òṣì nínú ìyà nínú ìpọ́njú sẹ́yìn ipò tí Yorùbá wà dáa ní àgbáláyé ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré wọn ò jẹ́ kẹsàn Yorùbá kú àwọn olórin wọn ò jẹ́ kẹsàn Yorùbá kú àwọn olórin tíátà àwọn náà ń gbé Yorùbá lárugẹ àwọn olórin àwọn fújì àwọn jùjú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ń gbé Yorùbá lárugẹ kí ló dé ẹ̀yin Yorùbá ẹ̀yin ọ̀dàlẹ̀ Yorùbá ẹ̀yin ọ̀dàlẹ̀ burúkú wọ̀nyí ẹ̀yin tẹ́ ẹ̀ dá wọ̀nyí ẹ̀yin èkó nínú àlùkámà kí ló máa ṣẹ̀yìn náà kí ló ń ṣẹ̀yìn náà. Looking at the story of the Yoruba people in Nigeria, most Nigerians believe that Yorubas are always against each other. Going back to time, in the time of Awolowo, most Yorubas stood to fight against him. That was why he was not able to become the president of Nigeria. After Awolowo was another great man, Moshood Kashimawo Abiola. He was loved by all, both in the north, south, west, and in the east. But his main problem was the Yoruba people. The Yoruba people stood up to fight against him. Eventually, he ended up in jail and also died in jail. Now, going to Obasanjo. Obasanjo was arrested by Abacha in the 90s. When Abacha died, he came out of jail alive. Thank God for that. When he contested for presidency in 1999 with Olufalaye, though most Yorubas supported Olufalaye, he was able to become the president through votes from the north. But despite that, he shouldn't have abandoned the Yoruba people. Obasanjo used his 8 years in office to serve the northerners without any positive impact in Yoruba land. And if you ask him, he will simply say he had no vote from the Yorubas. Now coming to the present, Chief Sunday Igboho is a brave Yoruba warrior, a brave Yoruba man, a bona fide Yoruba son. He has been fighting for the freedom of Yorubas. He has been seeking for Oduduwa nation. He is a well-known agitator of the Yoruba nation. Sunday Igboho, despite fighting for Yorubas, Yorubas are after him. Yorubas stood up to fight against him. It was even learnt that Yorubas burnt his house after fighting for them in Ibarapa. It shouldn't be. Is it a cause? Why should Yoruba go against each other? It's not always like this in other ethnic groups. You will see an Hausa man fighting for Hausa,
A Fulani man will always stand up to fight for Fulanis. Why are Yorubas like this? The same Yorubas led to the downfall of Awolowo. The same Yorubas did not vote for Obasanjo, and the same Yorubas are also against Sunday Igboho. I don't think the Yorubas are ready for freedom. In fact, they need to change their orientation. They need to have a rethink. If Yoruba land must develop, it can only develop with unity, not by working against one another. Enough is enough. It is high time Yorubas change their orientation. It is time for freedom. There are a lot of our Yoruba nation agitators, home and abroad. They want to move out of Nigeria. They want Oduduwa nation. Oduduwa nation can only be achieved when the Obas, the kings in Yoruba land and all governors in Yoruba land, in fact, all Yoruba leaders come together as one. Then the Yorubas can take off Oduduwa nation. But for now, the Yorubas are not ready. The Yorubas are not ready. The Oluwo of Iwo is not ready. He is taking the Fulanis as friends. He is harboring the Fulanis in his land, which is not supposed to be. Until Yorubas, both home and abroad, come together, then Oduduwa nation can be achieved. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o. Àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣera wa ní ọ̀kan ṣoṣo. Ọlọ́run á jẹ́ kí a délẹ̀ lérí o. Ẹ má jẹ́ ká dìtẹ̀ ara wa mọ́ o. Ẹ jẹ́ ká fọ̀ tẹ́lẹ̀ pátápátá. Káyé bínú ara wa o. Ká lè bá débi tí à ń lọ. Ẹ jẹ́ kí a fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú olóyè Sunday Igboho àti bàbá wa Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò. Ká lè débi tá à ń lọ. Láìpẹ́ yìí ni bàbá wa olóyè Sunday Igboho wọ́n gbéra láti ìlú Ìbàdàn láti wá ṣe àbẹ̀wò sí bàbá wa Gani Adams nílùú Èkó ń bí. Táwọn méjèèjì sì wọlé kótó tó ń sọ̀rọ̀, ṣùgbọ́n ohun tó sọ èmi ò mọ̀. Ṣùgbọ́n èyí tó dá mi lójú ni wípé wọ́n sọ̀rọ̀ nípa ìlọsíwájú ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni, bí Yorùbá ó sì tẹ̀síwájú, tí Yorùbá ó gòkè àgbà, tá à ní sí nípò ọmọlẹ́yìn mọ́ nílùú Nàìjíríà. Bẹ́ẹ̀ ni, ẹ wò, ẹ má jẹ́ n tàn yín o. Àsìkò ti tó láti gbárùkù ti olóyè Sunday Igboho báyìí o. Gbogbo ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká dìde, ká dúró ti olóyè Sunday Igboho, ká lè bá délẹ̀ lérí o. Ẹ má jẹ́ ká sá sẹ́yìn rárá, torí wípé oríṣiríṣi là ń rí tó ṣe ń bani lọ́kàn jẹ́. Èwo ni tọ́ba Olúwo of Ìwó? Ṣé ọba Yorùbá ni ká pe Olúwo ni àbí ọba Fúlàní? Ẹ jẹ́ ká máa bira wa o, torí ẹ jẹ́ ká yànnà náà kó yẹra wa. Ìgbà wo ni Ìwó jẹ́ ìlú Fúlàní o tó kò nílùú Yorùbá? Torí lọ́jọ́ tó ti pẹ́ a mọ̀ pé ara ilẹ̀ Yorùbá ni ìlú Ìwó wà. Ọba Olúwo ti bẹ̀rẹ̀ tipẹ́ o, ẹ fura ni o. Tẹ́ bá rántí pé nígbà kan rí ọba Abdulrasheed ti sọ wípé Láwàní lòun fẹ́ máa wí o. Òun ò dádé mọ́, òun ò dádé ilẹ̀ Yorùbá mọ́. Láwàní ló wù òun láti máa wé. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wá bira wa. Ṣé ó wá yẹ kó bá wa lójijì nílẹ̀ Yorùbá? Tírú ọba aládé báyìí bá ń sọ wípé kí Fúlàní máa bọ̀ wá sọ́dọ̀ òun máa gbà wọ́n lálejò, òun á fàyè gbà wọ́n. Ẹ má jẹ́ ká dalẹ̀ Yorùbá o. Ẹ jẹ́ á fìmọ̀ ṣọ̀kan o. Àtọba ìlú Ìwó, àtọba Ẹdẹ, àtàláàfin, àtọ̀ọ̀ni, kárí gbogbo ọba ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ á ṣera wa ní ọ̀kan ṣoṣo, ká ṣera wa ní òṣùṣù ọwọ̀. Ẹ wò ó, ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ o. Ó dìgbà.